jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Tuesday May 26 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tó ń tayọ̀mọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òun látàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe kí issue fẹ́ wáyé láàrin yín àti olólùfẹ́ yín. Issue relationship lè fẹ́ wáyé tó ṣe pé ó lè fẹ́ fún yín ní stress díẹ̀, ó lè fẹ́ gbóná jọjọ díẹ̀ bákan tó ṣe pé ẹ máa fẹ́ máa feel pé lágbájá báwo ló ṣe ń ṣe báyìí, kí ló dé tó olólùfẹ́ mi ń hùwà báyìí, kí ló dé tẹ́ni ń ṣe báyìí sí mi. Ilé lè fẹ́ wáyé, ṣùgbọ́n títí ọwọ́ ìrọ̀lẹ́ tòní gbogbo issue tó bá wáyé á bẹ̀rẹ̀ sí kásẹ̀ ńlẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú mọ́. Ẹ kàn mú sùúrù lò dáadáa kọjọ́ tòní lé lọ dáadáa. Ọjọ́ tòní ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa padà wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́wọ́ àṣálẹ́ tòní. Gbogbo á padà die down tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú mọ́. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ family kó fẹ́ máa wá sí yín lọ́kàn lówùúrọ̀ tẹ́ bá jí, tàbí kí nǹkan kan fẹ́ máa wù yín láti ṣe bóyá fún family kan, tàbí kí ẹ̀yin tó ṣe pé wà lájò kó máa ṣe bí ìgbà pé kẹ̀tì ẹ̀ wálé kẹ̀tì ẹ̀ lọlé láàárọ̀ kùtù ọjọ́ tòní. Ọkàn yín máa wà nílé púpọ̀, ọkàn yín máa wà nílé á wà pẹ̀lú mọ̀lẹ́bí púpọ̀ lóyún òru ọ̀kùtù ọjọ́ tòní. Ṣùgbọ́n ọjọ́ tòní á padà lọ dáadáa tẹ́ bá lè mú sùúrù lọ dáadáa. Báwọn èèyàn àti olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín máa dùn alárinrin. Iṣẹ́ wa lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bíṣẹ́ lọ́jọ́ tòní. Ire owó náà àwọlé fún yín, ṣùgbọ́n relationship yín lè rí bákan lénìí. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9:10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpàlámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àwọn kankan máa set inú ìgbésí ayé yín ni. Tẹ́ máa ní feeling pé ó dà pé kíní ti ń set, ṣùgbọ́n ẹ máa busy gan. Ẹ máa busy rẹpẹtẹ lọ́jọ́ tòní tí stress á pọ̀ púpọ̀ fún yín lénìí o. Stress yà pọ̀ gan, kódà lè wú àwọn àìlera díẹ̀díẹ̀ jáde nínú àgọ́ ara yín, bóyá àwọn ìlera tó ti ń wáyé díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ tó ṣe pé látara stress yìí ó tún lè fẹ́ peléke sí. Ẹni tó ṣe pé bóyá ẹ̀ ń kẹ́fìn little sickness àbá ìlera díẹ̀díẹ̀, dájú pé fálẹ̀ mọ́ wíwá solution sí àwọn ìlera èyíkéyìí ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní á lọ dáadáa, ọjọ́ tí ó gba kẹfì plan ayé yín, kẹfì gèsẹ́ẹ̀tì àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fojoojúmọ́ ṣe, kẹ plan ara yín dáadáa. Ẹ má wàá tìtorí pé iṣẹ́ pọ̀ kẹ́ wá máa ṣe gbogbo ẹ̀ ní wájúwájú. Ẹ farabalẹ̀ ronú jinlẹ̀ lórí pé ṣé lè ní kọ́kọ́ ṣe àbí lè ní kọ́kọ́ ṣe. Ẹ wá tòní ṣiṣẹ́ ń tẹ̀lé kẹbẹ̀ sí ṣe. Ọjọ́ tòní lọ dáadáa tẹ́ bá lè ṣe báyìí, ọjọ́ tòní á rí bí ẹ ṣe ń fẹ́. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:10 ní àṣálẹ́ sí aago 11:15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́. Ọ̀rọ̀ ẹnu yín báyìí á dùn alárinrin, á wetí dáadáa lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ẹnu yín lè bí oore fún yín, ó lè bí àánú fún yín. Ẹ fẹ́nu polówó ọjà yín dáadáa, ẹ fẹ́nu báwọn èèyàn sọ̀rọ̀ dáadáa. Ẹ lè fẹ́nu yanjú ìṣòro fáwọn èèyàn gan lọ́jọ́ tòní. Ẹ lè fẹ́nu yín béèrè nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn, wọ́n á ṣe fún yín lọ́jọ́ tòní. Kò sí bó tilẹ̀ ò kó rí nǹkan kíkan tí ẹ bá fẹ́nu béèrè lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó rí bẹ́ẹ̀. Ẹ lè fẹ́nu ṣe prayer dáadáa lọ́jọ́ tòní lórí nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́. Ọlọ́run ṣe báyìí, Ọlọ́run ṣe báyìí fún mi, ó ṣeéṣe kí ó work fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹnu yín báyìí òun ni ó fẹ́ dá yín lọ́lá, òun ló fẹ́ ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Á dàbí gbà pé wọ́n kàn yín sí yín láwọn báyìí ni. Ọ̀rọ̀ ẹnu yín á máa dùn gbọ́ létí táwọn èèyàn sì máa gbà tí yín dáadáa ní ọjọ́ ti tòní. Iṣẹ́ tẹ́ bá ń ṣe máa rí ìdùnnú, ẹ máa ráyọ̀ ńbẹ̀. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátá lẹ máa rí pleasure níbẹ̀. Ẹjọ́ rírọ̀ àárọ̀ yìí lọ́rùn dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní máa lọ dáadáa, kò sí wàhálà, kò sí ìdààmú, kò sí pé ẹnu fẹ́ gbé yín, kò sí pé issue kan fẹ́ wáyé lórí ọ̀rọ̀ ẹnu ní ọjọ́ tòní. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ pa secret yín mọ́, àwọn nǹkan rere tí ẹ̀ ń gbé ṣe ẹ pamọ́ láṣìírí kí ó lè rí bí ẹ ṣe ń fẹ́, kí ẹ lè ráṣeyọrí ṣe lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ọjọ́ tòní máa wà very creative, ọpọlọ yín á jí pépé, èèyàn sì nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ náà pẹ̀lú. Ọjọ́ tòní dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Lucky day ló jẹ́ fún yín. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 9:30 láàárọ̀ sí aago 10:30 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́. Lóòrọ̀ kùtù ọjọ́ tòní ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín káwọn kankan wọ̀n yín lọ́kàn pé ohun mi kì í ṣe nǹkan báyìí sínú ilé, ohun mi kì í ṣe nǹkan báyìí fún ọmọ, ohun mi kì í ṣe nǹkan báyìí fún ọkọ mi, ṣùgbọ́n tó ṣe pé wọ́n lè má mọwọ́ tiẹ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní, tàbí kí nǹkan kan máa dùn yín lọ́kàn pé nǹkan tó wọ̀n yín láti ṣe kó ṣe pé issue lè ti wáyé lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé wọ́n lè má mọwọ́ tiẹ̀ nínú ilé tí a fẹ́ rí bákan. Ó lè jẹ́ láàrin èèyàn àti family member,
ó sì lè jẹ́ láàrin ẹ̀yin àti ọkọ àbí àwọn ọmọ ní inú ilé, tàbí nǹkan kan tẹ́yin fúnra yín tó ń wù yín láti ṣe nínú ilé tó ṣe pé agbára ẹ̀ ò wá sí, tàbí tẹ́yin wò pé ta ni mo mọ̀ ni, ta ni mo lówó ni, mi ì bá ṣe bá, mi ì bá ṣàwo ní ọjọ́ ti tòní. Gbogbo ẹ̀ mú sùúrù lò. Ọwọ́ àárọ̀ kùtùkùtù nìkan ni èròńgbà ìléwá sí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́kàn, ṣùgbọ́n lẹ́yìn eléyìí nǹkan á lọ dáadáa. Àárín ẹ̀yin àti fámílì ìrẹ́pọ̀ máa wáyé, inú ilé yín á gbalẹ̀ fún àlàáfíà, ìrọ̀rùn, ìfọ̀kànbalẹ̀, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú kankan rárá. Ọjọ́ tòní ọjọ́ tó dára láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí ni. Àwọn tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbóhùn wọn, ẹ lè pè wọ́n kẹ́ kí wọn, kẹjọ rẹ́rìn-ín, kẹjọ ṣe, kẹjọ dunnú papọ̀. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ẹ̀yin gan á fẹ́ gbọ́ ti fámílì ló máa jẹ́. Ọjọ́ tó ṣe pé inú ilé yín máa gbalẹ̀ fún àlàáfíà, ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú ni. Ọjọ́ ìdára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ìrònú tó bá wáyé láàárọ̀ kùtù ọjọ́ tòní, gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Iṣẹ́ yín á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ ibiṣẹ́ lénìí. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Pàápàá ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ láti ilé, ó ṣe é ṣe kẹ́ ẹ rówó dáadáa lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, pẹ̀lú ọjọ́ tó ṣe é pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin ẹ̀yin àti àwọn tó súnmọ́ yín ni, àwọn alásùnmọ́ yín, àwọn tó ṣe é pé wọ́n dàbí family friend àbáwọn tó dàbí ẹ̀gbọ́n àbábúrò yín. Ìbáṣepọ̀ àárín yín máa dánmọ́rán dáadáa. Eléyìí sì rí ó ṣe é ṣe kí ẹjọ́ pọ̀ fún yín, àwọn èèyàn lè fẹ́ ròyìn lẹ́jọ́ dáadáa lénìí. Ẹ lè fẹ́nu polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá fẹ́nu pọ́n ọjà yín lé, ó ṣe é ṣe kí ẹ rí ṣe gbámú, ó ṣe é ṣe kí ẹ rí ṣe dáadáa ní ibi iṣẹ́ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní sì rí àwọn ìdí máa wá sí yín lọ́pọlọ, àwọn ìdí yìí ẹ lò lórí nǹkan kí nǹkan lásìkò yìí kó máa ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ fẹ́ ṣe nǹkan, ó ṣe é ṣe kí àwọn nǹkan méjì kó wà fún yín lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ máa lé nínú ọkàn yín pé ṣé lè ní kọ́kọ́ ṣe àbí lè kọ́ ní kí kọ́kọ́ ṣe. Èyíkéyìí tẹ́ bá ṣe ń bẹ̀ ọ̀nà ni, kò sí ìtẹ́ ṣe ń bẹ̀ tí kò dára rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ ní láti wá jìnnà sí nǹkan bíi argument. Ẹ má ṣe gbà pé ẹ gbọ́n tán, ẹ má ṣe gbà pé ẹ mọ̀ tán. Ẹ rẹra yín lẹ̀, ẹ yára gbọ́rọ̀ kí ẹ sì lọ́ra fèsì ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Kí ni lílọ dáadáa, kò sí wàhálà ara, ìrẹ́pọ̀ máa wà láàrin yín àtàwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá wà níbi iṣẹ́. Ẹnu náà lẹ fẹ́ fi gbé iṣẹ́ yín, lẹ fẹ́ fi pọ́n ọjà yín lé. Ire owó náà lè wọlé fún yín bákan náà. Relationship yín náà lọ dáadáa. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín ó ṣe é ṣe kí ẹ ránfààní ire owó kan kí wọlé fún yín. Bóyá látara akitiyan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta lórí pé mo nílò nǹkan yìí. Àwọn kankan wà tẹ́ fẹ́ kówó lé lórí, tẹ́ fẹ́ fowó ṣe látijọ́ ẹ̀ tó ṣe pé kó dàbí ìgbà pé ó ń lọ tìkẹ̀ láti ṣe. Ó ṣe é ṣe kó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ránfààní rẹ̀ jẹ́ ní irú ìrọ̀lẹ́ àná, tàbí kó ṣe é pé ní gangan lọ̀pọ̀lọpọ̀ yín máa ránfààní sí nǹkan yìí tó ṣe é pé á dùn mọ́ yín nínú púpọ̀. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ẹ wá ṣọ́ra ṣe, ẹ má náwó nínú àpà tó rá máa gbé nínú gbígbà pé jẹ́ fowó ra gbá, jẹ́ fowó ra wò, jẹ́ fowó ra kòkó bàbá aṣáṣùn. Ẹ ṣọ́ra ṣe kẹ́ tọ́jú owó pamọ́ fún ìwúlò ọjọ́ iwájú, tàbí kẹ́ wulẹ̀ fowó invest. Ẹ lè kówó lórí nǹkan kan lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ bá kówó lé lọ́jọ́ tòní ó ṣe é ṣe kí ó padà bí ire ní ọjọ́ iwájú. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ọjọ́ tó ṣe é pé àǹfààní lè wọlé, benefit lè wọlé látara akitiyan tí ẹ ń ṣe ní ọjọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́. Relationship yín náà á lọ bó ti ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni ire owó náà lè wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìwí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n gbà kí sára púpọ̀ látàrí pé nǹkan kan lè ṣẹlẹ̀ nínú marriage yín tó ṣe pé ó lè fẹ́ affect mood yín bákan, tó lè fẹ́ yẹ kẹ́ wà moody pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, báwo ni lágbájá ṣe máa hùwà báyẹn, báwo ni làmẹ́dù ṣe máa ṣe báyìí, tàbí kẹ́ ní ìdí nǹkan kan tó ṣe pé bóyá ẹ fẹ́ ṣe fún olólùfẹ́ yín kan tó ṣe pé á fẹ́ affect èròǹgbà yín díẹ̀ pé ta ni mo ní ni mi bá ṣe báyìí o. Stress dẹ̀ lè wà fún yín lọ́jọ́ tòní, àìbalẹ̀ ọkàn lè wà fún yín lọ́jọ́ tòní látara pé nǹkan tó olólùfẹ́ yín máa fẹ́ dálẹ̀ tó lè fẹ́ bí kí ẹ fẹ́ fìlì bákan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ní láti kí sára ní ti relationship yẹn. Ẹ má bá olólùfẹ́ yín ní issue. Gbogbo nǹkan kíkan tó bá ṣẹlẹ̀ bí issue náà ó ṣe é ṣe kí ó kásẹ̀ ńlẹ̀ ní láìpẹ́ láì jìnnà tí ò ní pẹ́ rárá. Ẹ kí sára kẹ́ fọgbọ́n ṣe kẹfẹ́ lẹ̀ ṣe. Ẹ má jẹ́ kí nǹkan kan mú yín máa ronú jù lọ́jọ́ tòní kó máa affect mood yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ọjọ́ tó yẹ kẹ́ fi sáré ìdàgbàsókè ayé yín ni. Ọjọ́ tó yẹ kí fi wá bí nǹkan yìí fẹ́ dà fún yín ni. Ẹ wá gbọ́dọ̀ tún ní ẹ fi ń ronú àgò kan àbí àgòjù rárá. Àárọ̀ kùtù ọjọ́ tòní àwọn kankan máa ṣe bí ìgbà pé ẹ fẹ́ gbègbèsẹ̀ kan lórí iṣẹ́ yín, tàbí káwọn kankan máa wọ̀nyí láti ṣe ní orí iṣẹ́ yín, ṣùgbọ́n tó ṣe pé ó lè rí bákan láàárọ̀ kùtù ọjọ́ tòní, ṣùgbọ́n ẹ lè tiraka ṣe tẹ́ bá ṣe prayer dáadáa lóru ọjọ́ tòní.
lórí gbogbo nǹkan tá a sọ yìí ó ṣeé ṣe kí nǹkan lọ dáadáa, ó ṣeé ṣe kí ire wọlé fún yín. Èní dára láti ṣàríwòye sí nípa ìgbésí ayé yín, pàápàá ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín máa plan nípa life fún yín pé nǹkan tó wà wájú yín báwo lẹ fẹ́ ṣe, ayé yín báwo lẹ fẹ́ dà, báwo nìkan ṣe fẹ́ improve, akitiyan yẹn lẹ́ẹ̀ máa ṣe lásìkò yìí tó sì jẹ́ pé gbogbo akitiyan tẹ́ bá ṣe pátá ó máa padà rí bí ẹ ṣe ń fẹ́ ní ọjọ́ iwájú. Ọjọ́ tòní iṣẹ́ á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́, ire owó náà lè wọlé fún yín lénìí ṣùgbọ́n relationship yẹn lè rí bákan ní ọjọ́ ti tòní. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22, ọjọ́ yẹn máa wà múdì gan, ẹ máa ní mood swing tó lágbára lọ́jọ́ tòní. A ṣe bí ìgbà pé kẹtẹ má bẹ́ẹ̀ nìkankan wójọ́, kẹtẹ má bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀, tẹ́ bá gbáriwo báyìí bí ìgbà pé nǹkan míì ní spirit yín máa wà heightened lọ́jọ́ tòní. Bí kẹ́ ṣe prayer ló máa rí, ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀, kẹ́ wá àkókò láti ṣe prayer dára. Ẹ lè meditate lọ́jọ́ tòní, kẹ́ jókòó lẹ́yìn nìkan, kẹ́ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, kẹ́ bẹ̀rẹ̀ dá yín ní gbólóhùn ẹlẹ́dàá mi báyìí ni mò ń fẹ́, nǹkan báyìí ni mò ń tọrọ. Àwọn spiritual work tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó ran life yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹni dára láti fi ṣèwádìí nípa life yín. Ẹni jẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ lè ṣèwádìí onírúurú lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tó jẹ́ ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa gbé nǹkan sọ́kàn dáadáa lọ́jọ́ tòní ju kí ẹ sọ jáde lọ. Nǹkan tó bá dàbí gbà pé ó ń dì sí yín lọ́kàn rẹpẹtẹ tẹ́ bá rẹ́ni sọ fún lénìí kò sí wàhálà ṣùgbọ́n ó dára lénìí kí ẹ trust ohun tó ń sọ sí yín lọ́kàn. Ẹ bá nú sọ lọ́jọ́ tòní ó dára ju kí ẹ bẹ́nìyàn sọ lọ. Àwọn tẹ́ lè bá sọ̀rọ̀ lọ́jọ́ tòní bí àwọn ìyá àbí bàbá yín abẹ́ni tẹ́ finú tán dáadáa lè bá sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Táyé ìsìbọ́dé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ fọkànbalẹ̀ ẹ ní kọ́sà àti ìrònú àwòjọ rárá lórí ohunkóhun. Ìrònú yín lè wáyé lórí fear ń pé nǹkan tó wà wájú mi báwo mo fẹ́ ṣe, báwo mo fẹ́ légbà, báwo mo fẹ́ láwo, báwo láyé mi ti fẹ́ dà, ọ̀nà pọ̀ fún mi lásìkò. Àwọn nǹkan bẹ́ẹ̀ lè máa sọ sí yín lọ́kàn lọ́tùn lósì kí ẹ mú sùúrù lò dáadáa. Gbogbo nǹkan pátápátá á rọlẹ̀ láìpẹ́ láì jìnà. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ǹjẹ́ bá lọ bí iṣẹ́ lè ní ẹ fálẹ̀ mọ́ṣẹ́ kí iṣẹ́ lè lọ dáadáa. Relationship yín náà á lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ lé ní. Aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ẹ máa rí surprise àbí gbárùkùtì látọ̀dọ̀ àwọn tó rọ̀gbà yín ká, ọ̀rẹ́ ojúlùmọ̀ àwọn tó súnmọ́ yín wọ́n lè ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tẹ̀yìn gan àwọn ìbí ìgbà kẹ́ bá ọ̀rọ̀ ṣe kẹ́ bá àwọn èèyàn ṣe ló jẹ́. Ẹ lè bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn agúnrégé àwọnú ara dáadáa. Ọjọ́ yìí sì jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tó jọ mọ́ networking business yín máa lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Ẹ máa wà active, ẹ lè fẹ́ ní polówó ọjà, ẹ lè send àwọn nǹkan tẹ́ ń ṣe, àwọn flyer yẹn ẹ lè fi ránṣẹ́ sáwọn èèyàn pé nǹkan tí mò ń ṣe lè iṣẹ́ mi lè lọ́sùn lósì. Ó ṣeé ṣe kí advertisement yẹn kó bí àǹfààní tí ẹ ń fẹ́, kó bí ìrànwọ́ tẹ́ ń fẹ́. Tẹ́ bá sì nílò ìrànwọ́ látọ̀dọ̀ àwọn èèyàn lénìí ẹ láǹfààní àti béèrè fún, ẹ má bọ ẹnu rárá, ẹ lè béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn. Ẹ máa rí support àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí ẹni bá ṣe púpọ̀ ní ọjọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ara yín máa yá gágá lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork gan ẹ máa rí ire gbámú dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ìgbésẹ̀ tuntun kan lè wà lọ́kàn yín láti gbé. Ìgbésẹ̀ kan tẹ́ tí ń rò pé fẹ́ gbé tó jẹ́ pé ìgbésẹ̀ yìí lè ràn ìgbésí ayé yín lọ́wọ́. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ gbé ní àsìkò yìí pẹ̀lú. Aago 11 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe lówùúrọ̀ kùtù tẹ́ bá jí kó ṣeé ṣe kó ṣe yín bí ìfàǹfà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kan, bóyá nǹkan kan wọ̀n tí ó wù yín àbí eléyìí kan mo fẹ́ lè bí ìfàǹfà láàrin yín ní òwúrọ̀ kùtù ọjọ́ tòní tàbí kẹ́kọ̀ọ́ fíìlì bẹ́ẹ̀ láàárọ̀ kùtù ṣùgbọ́n àsìkò ráńpẹ́ lélẹ̀ fẹ́ fi ṣẹlẹ̀ tó sì jẹ́ pé àkásẹ̀ ńlẹ̀ ní kíákíá. Ọjọ́ ìwájú ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín iṣẹ́ yín lẹ́ẹ̀ máa fẹ́ fálẹ̀ mọ́, iṣẹ́ yín lẹ́fẹ̀ẹ́ fálẹ̀ mọ́ dáadáa, bóyá ẹ̀yin fẹ́ ní ìdàgbàsókè lẹ́fẹ̀ẹ́ fálẹ̀ mọ́, bí ẹ ṣe fẹ́ tayọ láwùjọ, báwọn èèyàn ṣe fẹ́ rí yín bẹ́ẹ̀ fẹ́ ta sánsán pé èmi náà múra báyìí, èmi náà ṣe báyìí, èmi náà ṣàwò, òun ló máa wà lọ́kàn yín rẹpẹtẹ ní ọjọ́ ti tòní. Ọjọ́ ìdára púpọ̀ láti fi falẹ̀ mọ́ṣẹ́. Ẹ plan ara yín lórí business tẹ́ bá ń ṣe, lórí career èyíkéyìí tẹ́ bá ń ṣe kó lè ní ìdàgbàsókè lásìkò yìí. Àsìkò falẹ̀ mọ́ nǹkan lẹ́wà yìí o, gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ ìràwọ̀ tó máa ń falẹ̀ mọ́ nǹkan ẹ falẹ̀ mọ́ṣẹ́ wà á very hard working lénìí kẹ́sì ní ìfaradà. Gbogbo ìtẹ́ ìfẹ́ àtọ́ yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ẹ lè láwọn contract tuntun tẹ́yìn tẹ́ jẹ́ contractor, ẹ lè ráwọn contract tuntun gbà lásìkò yìí, ẹ lè ráwọn iṣẹ́ tuntun gbà lásìkò yìí. Business yín lè lọ dáadáa lásìkò yìí tó ṣe pé ẹ máa rí dùn ẹ máa ráyọ̀ lórí ẹ̀. Ilẹ̀ tó ṣú lágbára lọ́wọ́ bá iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú.
wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan ní ọ̀sán sí aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín ọkàn yín máa wà lọ́nà jíjìn bí kẹrìnrìn àjò ló máa rí àwọn èèyàn máa fẹ́ bá yín sọ̀rọ̀ lọ́nà jíjìn lọ́jọ́ tòní ẹ máa ráǹfààní ọ̀nà jíjìn jẹ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìyọjọ́ rere ló jẹ́ ọjọ́ tó ṣe pé àwọn èèyàn tí wọ́n gbà yín ká ó ṣeéṣe kí wọ́n fẹ́ support yín ẹ máa rí nǹkan dùnú ẹ máa rí nǹkan ayọ̀ àwọn èèyàn á bá yín sọ̀rọ̀ tútù lọ́jọ́ tòní èèyàn kan lè bá yín rojọ́ tó ṣe pé ọjọ́ tó fẹ́ bá yín ròyìn ó lè bí àǹfààní ó lè bí idea fún yín ó lè bí opportunity fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìyọjọ́ tó ṣe pé ó dára púpọ̀ fún yín tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ilẹ̀ òkèèrè lọ́tùn ló ṣe àwọlé fún yín ẹ lè gbàlejò látọ̀nà jíjìn kan lọ́jọ́ tòní pẹ̀lú ọjọ́ ìyọjọ́ rere ló jẹ́ fún yín tó ṣe pé ẹ máa rí dùnú ẹ máa ráyọ̀ iṣẹ́ tẹ bá ń ṣe á lọ dáadáa gbogbo nǹkan tẹ́ ń fọwọ́ bà báyìí ló máa dún fún yín gbogbo ọ̀rọ̀ tẹ bá sọ wọ́n ní ìgbàsódì àwọn èèyàn máa gbà sí yín dáadáa lọ́jọ́ tòní ẹ sì máa ní freedom lọ́jọ́ tòní ẹ máa láwọn nǹkan tó ṣe pé máa open fún dáadáa lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rìnrìn àjò lénìí bí mo ṣe sọ ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe pé ó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ ìrìn àjò ilé jẹ́ ìrìn àjò tó jọmọ́ ti iṣẹ́ tó ṣe pé ẹ sì máa rí ìdùnnú níbẹ̀ gbẹ̀yìn kò sí wàhálà kò sí ìdààmú ṣé àlọ́ dáadáa relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kìí ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ ìjẹ́jọ́ tó ṣe pé àwọn nǹkan tó ṣe pé ọ̀rọ̀ kan ó lè wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín àǹfààní lè wáyé látọ̀dọ̀ àna gan fún yín lọ́jọ́ tòní tó ṣe pé ẹ̀ bá ráǹfààní jẹ látọ̀dọ̀ ẹni tó dàbí àna tàbí ẹni tẹ́jọ́ dà kankan papọ̀ ó ṣeéṣe kẹ́ rírì ń jẹjẹ látara wọn lọ́jọ́ tòní. Ọjọ́ ìdára púpọ̀ láti fi ṣàríwòye sí nípa láìfún yín ẹ ronú nípa ibi tẹ́ tí ń bọ̀ ibi tẹ́ dé dúró àwọn nǹkan tẹ́ ní láti change nínú ìgbésí ayé yín táyé yín máa fi transform táyé yín máa fi yí padà ẹ ronú jinlẹ̀ nípa rẹ̀ ẹ blame ara yín fáwọn nǹkan tó bá ṣe pé ẹ ṣe tó ṣe pé ẹ jẹ̀bi àwọn nǹkan tó bá sì ṣe pé ẹ ní látúnṣe kí wá túnṣe ṣe lé lórí lọ́jọ́ tòní dára torí àsìkò yìí fún yín ní chance láti ṣàtúnṣe ilé ayé yín láti yá ayé yín padà sọ́tún ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní ọjọ́ tó dára láti fi falẹ̀ mọ́ra ayé yín ló jẹ́ ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín gan ilé ráǹfààní tó ṣe pé ò tiẹ̀ ṣiṣẹ́ fún rárá lọ́jọ́ tòní ọjọ́ tòní á lọ dáadáa ire owó lè wọlé fún yín lénìí relationship yín náà lọ dáadáa iṣẹ́ náà lọ bó ṣe yẹ kó lọ lénìí rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wá pátá ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.